ẹ wá wo ohun tó tún ṣẹlẹ̀ láàrin Portable àti Queen Dami làwọn èèyàn bá kọ bọ́rọ̀ èmi àti Wùmí Ajíbóyè ṣe jẹ́ rèé, ìyàwó àkọ́fẹ́ Ṣẹ́gun Ògúngbè ṣàlàyé. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ojú wo làwọn àgbọ̀ràn fẹ́ fi wo Portable àti Queen Dami báyìí, nítorí pé ó ti jọ pé wọ́n ti parí ìjà wọn. Tẹ́ ò bá gbàgbé, Portable olórin àti Queen Dami tó fìgbà kan fẹ́ Aláàfin Ọ̀yọ́ wọ̀ ìyá àjà nígbà tí Queen Dami ṣètò kan lórí ẹ̀rọ ayélujára tí Portable sì já wọ inú ètò náà tó sì sọ àwọn kòbákùgbọ́ ọ̀rọ̀ sí Queen Dami tó sì yẹ̀yẹ́ rẹ̀ wípé ilé oní POP lòún gbà fún èyí tí kò sí irú rẹ̀ nìbàdàn. Ọ̀rọ̀ yìí ló bí ọmọ Ìbàdàn nínú tí wọ́n sì ní kò gbọdọ̀ wọ ìlú Ìbàdàn mọ́, èyí tó mú kó pàdánù òde eré kan tí Táyé Currency pè sí. Nígbà tí Portable yẹ̀yẹ́ Queen Dami lórí ẹ̀rọ ayélujára, àwọn èèyàn bá gbà á nímọ̀ràn pé kó lọ wá ṣẹ́ṣe kó sì fi Portable lọ́rùn sílẹ̀. Ẹ̀yìn rẹ̀ sì ni gbogbo àwọn èèyàn gbè sí nígbà náà tó sì ṣèlérí pé ohunkóhun kò tún pọ̀ òun àti Portable pọ̀ mọ́. Àfi bá ṣe rí láìpẹ́ tó jọ wípé àwọn méjì ti fẹ́ padà máa fẹ́ra wọn báyìí o. Ọ̀rọ̀ yìí ló bí àwọn kan ní wípé owó ìfà tí Portable ń fún Queen Dami ó ti mọ́ ọ lára àti pé ṣé wo ló fẹ́ ṣe tó fẹ́ rí irú owó bẹ́ẹ̀. Ó yẹ káwọn èèyàn ti mọ̀ pé ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ò ṣeé dá sí. Ìyàwó Ṣẹ́gun Ògúngbè tó kọ́kọ́ fẹ́ ìyẹn Àtinúkẹ́ Ògúngbè ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ látọjọ́ pípẹ́ wípé ọ̀rẹ́ òun ni Wùmí Ajíbóyè kó tó di pé ọkọ òun fẹ́. Àtinúkẹ́ Ògúngbè tọ̀mọ́lé sọ́rọ̀ náà pé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ náà. Ó wá ní òun àti Wùmí kò kì í ṣọ̀rẹ́. Ìgbà tọ́kọ òun fẹ́ làwọn jọ ń ṣọ̀rẹ́ táwọn sì kọ́mọ olùbọ̀. Ó wá kìlọ̀ fáwọn aláyọnusọ pé kí wọ́n fi ẹbí òun sílẹ̀ o,